àwọn kan bẹ ń lọrin bẹ ní sin tẹ́tẹ́ sí pé kí ni wọ́n ń ṣe gbogbo ayé náà ń yọ jáde nínú Islam nínú sunna lẹ́yìn ọ̀yàn pé nínú sunna pé àwọn bídíà ni àwọn bídíà àwọn tí ò tiẹ̀ lẹ́tọ̀ọ́ pé ká sọ̀rọ̀ ń pa wọn. bẹ́ẹ̀ sí wọ́n wọ àwọn ẹgbẹ́ yẹn ó wà UK ó wà Amẹ́ríkà ó wà Canada ó wà Jazair Algeria ó wà Morocco ó wà ní Egypt ó wà bí wọ́n ti wà lọ́nà yẹn. so kìíní yẹn atẹ́gùn ẹ̀sẹ̀sẹ̀ fẹ́ wá sí bíbáyìí àwọn àfa àwọn tí ń tẹ̀lé wọn lẹ́yìn kíkì káàkiri náà àwọn náà làfa àwọn ní òkèèrè wọn ìsábà láàfáà nílùú wọn àwọn ìsábà láàfáà lórí bí àfáà nílùú wọn ti kọ́kọ́ bà dáa rẹ̀ olóòfin sí pé nínú right up kan right akọ́ngbà kan láàbí ṣàlàyé wọn pé kò sáàfáà kankan lọ́dọ̀ wọn gbogbo olú lọrin látòkè délẹ̀ wọn ọgbà pẹ́ nìkan wà tó jáfa ìlú mà ìlú gèrè alimi àfáà mẹ́mẹ́ ìlọrin kan àfáà kúnbẹ̀ yẹn wọn ọgbà àfáà kankan àwọn wórówóró dáradára wọn náà làfáà. tó nínú àwọn súbùlù tó yàtọ̀ sí sẹ̀bílù ànábì kul hadhihi sabili tafsiri tó ní bó sì gbà nìyẹn kul hadhihi sabili ló ń gbà lọ báwọn nínú wọn náà ni at-tabdi'iyya àwọn bá a ti rí àwọn aláṣejù ká máa pèyàn kéfèrí bẹ́ẹ̀ náà lára àwọn aláṣejù ká máa pèyàn ní ombidia gulatu tabdi'a naam àwọn aláṣejù àwọn bídá ń pa àwọn bídíà bó ti wà gbogbo alámìlì ìsìlámì káàkiri nìyẹn ṣùgbọ́n àgbúrẹ̀ ó ti wà ń Kánò ti pẹ́ ní north ó ti wà ń bẹ̀ ó tóbi ọdún mélòó kan mo gbọ́ pé àwọn kan báyìí mo gbọ́ kódà ìkan rìnrìn àrè lọ́dọ̀ mi kan nǹkan bí ọdún márùn sísìn ọwá sọ́nà àbíbáyìí ó lò bí ọjọ́ méjì àbí nǹkan mo sì sí dáwà fún mo pé mọ̀ nígbà mo rí pé àbẹ́ ni pé tiẹ̀ rí báyìí ọlọ́mọdé iṣẹ́ mi àti ẹ̀lájọ máa sọ̀rọ̀ gbogbo àwọn afá àtàjọ kẹ́kọ̀ọ́ táwa mọ̀ pé wọ́n dúró dáadáa gbogbo wọn ló ti bà dá àwọn ok kò sí tó parí tèmi náà sí ní pé kò bà dá èmi náà padà kí á ní màmá bọ́ sọ̀rọ̀ so ìlànà àwọn tí wọ́n máa ń pè yàn ló ń bídíà lábájá mọ̀pútẹ́ ọ̀tọ̀ ní kí èèyàn fọ́ọ̀lù sínú bídíà ọ̀tọ̀ ní kẹ́ pè yàn ní mọ̀pútẹ́díà níbi ó sì já ó sì ṣe ó ṣe bídíà báyìí ó yàtọ̀ kẹ́ pé ó ń bídíà ni ọ̀tọ̀ ló ń bídíà ọ̀tọ̀ lẹ́ni tó ṣe bídíà tó jẹ́ sí pé bóyá ṣubúhà ló fi ṣe bídíà yẹn alábòjú bóyá nǹkan kan ló tì débẹ̀ tó fi ṣe bóyá rí kan ní dàlámù tó fi ṣe eléwọ̀n ọ̀tọ̀ àwọn aláṣejù tán pè yàn ló ń bídíà yìí wọ́n bẹ ní gbogbo alámìlì ìsìlámi ṣùgbọ́n ní Nàìjíríà ní náà tó ti wà ń bẹ̀ ti pẹ́ díẹ̀ ní tilẹ̀ Yorùbá wá ń bíbà kò sí tẹ́lẹ̀ bá ń rọ́wà sí àárín yẹn dáadáa kò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ dé tí nǹkan bá ṣẹ̀ṣẹ̀ dé a sì gbọ́dọ̀ múra láti jagun ẹ̀ torí ewu tí ń kó bọ̀ lágbára ẹni tó fẹ́ máa bàdá àbúgbà yìí nìsín kò fèsì àwọn súfí mọ́ kò fèsì àwọn tẹ̀bílíìgì mọ́ kò fèsì àwọn kílókù ẹ̀ àwọn gbogbo àwọn ẹgbẹ́ kankan tí ń bẹ gbogbo àwọn ẹgbẹ́ kò fèsì àwọn yẹn mọ́ kò sì fèsì kèfèrí kankan mọ́ kò fèsì ẹlẹ́bọ gan mọ́ gbogbo sẹ́tọ̀ yẹ kó ṣe kò ṣe mọ́ ní ọwọ́ sọ pé ẹ fẹ́ kọ́nfàtì kírísítẹ́nì kan sí Islam kò sí ní tọ́kàn pẹ̀lú lé ìntọ́ba ọ̀nà ẹni ẹni tí ń ṣe súnnà gan lọ́ba kìí ṣe ẹni tí ń ṣe Ikhwan Muslimin náà kò sí tọ́ka pẹ̀lú Ikhwan Muslimin gbogbo àwọn tá a ti sọ̀rọ̀ wọn sẹ́yìn kò sí tọ́ka o ẹ̀yin tẹ́ ń ṣàlàyé gbígbá àwọn ìjọba ẹgbẹ́ bídíà ni wọ́n tẹ́ pé ra yín ní Ahlu Sunnah gangan ni ó wà fèsì ní tó fi léwu nìyẹn ọ wá bísí pẹ̀lú tí ó yẹ kó bísí pẹ̀lú ẹ̀ àwọn yìí wọ́n ń bẹ ní Nàìjíríà Ìlọrin náà sì jáde àlọ́ni ẹmọ́ bínú orí pọ́ ńlọrin púpọ̀ mọ́ sàǹfàní ńlọrin púpọ̀ tí ń sì máa sàǹfàní ńlọ máa sì máa sàǹfàní náà lọ padà ṣùgbọ́n bí ó ti jáde ní tàà bá sọ àwọn èèyàn ní ẹmọ́ bí ó sì sọ́ra tọ́mọ rẹ bá wà ní yunifásitì Ìlọrin sọ lára báyẹ̀ pé uni Ìlọrin lọ bá wà tàbí ń kọ́ nǹkan kan àbí ń sẹ́kan nílọrin tètè sọ fún pé dákun sọ́ra o àwọn kan ń bẹ ńlọrin bẹ ní sí tẹ́tẹ́ sí pé kí ni wọ́n ń ṣe gbogbo ayé náà ń yọ jáde nínú Islam nínú sunna lẹ́yìn ọ̀yàn pé inú súnnà pé àwọn bídíà ni àwọn bídíà àwọn tí ò tí ẹ̀ lẹ́tọ̀ pé ká sọ̀rọ̀ ń pa wọn bẹ́ẹ̀ sí wọ́n wà àwọn ẹgbẹ́ yẹn ó wà UK ó wà Amẹ́ríkà ó wà Canada ó wà Jazair Algeria ó wà Morocco ó wà ní Egypt ó wà bí wọ́n ti wà lọ́nìyẹn
so kìíní yẹn atẹ́gùn ẹ̀ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá sí bíbáyìí àwọn àfá àwọn tí ń tẹ̀lé wọn lẹ́yìn kíkì káàkiri náà àwọn náà làfá àwọn ní òkèrè wọn ìsábà láàfá nílùú wọn àwọn ìsábà láàfá torí bí àfá nílùú wọn ti kọ́kọ́ bà dáa rẹ̀ olóòfin sí pé nínú right up kan right akọ́ngbà kan láàbí ṣàlàyé wọn pé kò sáàfá kankan lọ́dọ̀ wọn gbogbo olú lọrin látòkè délẹ̀ wọn ọgbà pẹ́ nìkan wà tó jáfa ìlú mà àgbà ìlú gèrè alimi àfá mẹ́mẹ́ ìlọrin kan àfá kúnbẹ̀ yẹn wọn ọgbà àfá kankan àwọn wórówóró dáradára wọn náà làfá wọ́n àwọn àmà kúrò ní ṣékùlù ìsìláì náà làwọn ọmọ jàbàtà ń pè jàbàtà ní muhaddisu ìwọ muhaddisu ó mú gan á pé ha kátó wá pé dísù pé ńgbà tí wọ́n jẹ́ wọ́n rí náà rí mọ̀ lọ́jọ́ wọn máa pé rú jàbàtà ní muhaddisu àwọn eléyìí náà àwọn tíbíà náà gbogbo àwọn wínrinwínrin àwọn yọ̀bọ̀ tí wọ́n kóra wọn káàkiri náà tí wọ́n bá fẹ́ ka hadisi báyìí wọ́n fẹ́ ka hadisi man ahdatha fi amrina yóò jàǹjàkújà bí òun ó ti jà tàlọ́màjá náà yìí man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd bó sì kínú wọn man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd bó wọn sì já nìyẹn man ahdatha fi amrina yóò sì mí bẹ̀rù hadha ma laysa minhu fahuwa radd sí ìwọ̀n náà sáwọn àfáà náà lélẹ̀ àwọn àfáà wọn náà so àwọn jàbàtà yìí àwọn tẹ̀bùtìyà tí wọ́n ń pèyàn bídíà yìí a ní wọ́n jọ jàbàtà kejì láàfin pèyàn ní jàbàtà phase 2 ní tààfin pèyàn bá ní ẹ̀ torí pé aláṣejù tekfir tí wọ́n pèyàn kéfèrí náà ní jàbàtà phase 1 àwọn eléyìí aláṣejù ká pèyàn ló ń bídíà náà ní jàbàtà phase 2 àwọn yẹn ò sí lè fi tọ́lọ́ ń pè ànábì pé qul hadhihi sabili wọn ò sí bẹ́ẹ̀ ad'u ila Allah ala basiratin ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana minal mushrikin wal khulasatu hiya أن دعوة النبي صلى الله عليه وسلم واضحة وهو معبر عنها السبيل هنا أنت بس فلان يعني pé tí a bá ní sọ́mùrì dáwà nábì wa alayhi salatu wa sallam ojú ọ̀nà ẹ̀ tó fi ṣe dáwà rẹ̀ ó clear kìí sí tọ́pa mọ́ rárá ànábì náà sálàyé ẹ̀ gẹ́gẹ́ bí àdísà kàfà pé taraktukum ala al-mahajjati al-bayda mẹ́rin kí n tó kó láyé mo ti fi ń tí ọ̀sán rẹ̀ bí òru rẹ̀ bí ọ̀sán náà ni Kùránì àti kí sunna wọn ni mo ti fi ilẹ̀ fún yìí èyí ni kẹ́ ẹ sọ́ra torí ìdí eléyìí gbogbo àwọn ẹni tá a wí níparí àwọn jàbàtà phase 1 ní jàbàtà phase 2 ní ẹ̀ lè bá gbàlagbà ń bẹ̀ ẹni tó dá jàbàtà lẹ̀ ọmọ ìkéré dálẹ̀ ọ̀dà gbàbá ń bẹ̀ àbí òye máa ẹ wà lè bá gbàlagbà kan bí àwọn ní jàbàtà phase 2 yẹn àwọn ọmọ ọ̀dọ́ rẹ́gẹ́ àwọn ọ̀dọ́ tí ó lọ léèwé tó fèèlì wọ́n bá lé kóhùn yunifásitì lọ́ba ṣáàdù kálé wọn lọ lé mọ́ ó sì ríbi kan tí ó rún mọ́ ní ọ̀dọ̀ àwọn ní jáǹsì tẹ̀bùdíyà lọ́ba ń rìn pẹ̀lú wọn lọ́ba ń kó wọn kéwú lè fẹ́ kí kó máa kéwú àwọn fèèlì náà àwọn yunifásitì àwọn lecturers ní yunifásitì campus Ìlọrin wọ́n fún alórísìs information wọ́n ní wọ́n fèèlì gidi tààrà tó bá ti á fèèlì báyìí ìyọkàn rẹ̀ mọ́ pípé àbò láwà sí ẹja dàmọ́ kínní ilé kéwú ló ń fẹ́ máa ké ní wọ́n bá bọ́ sọ́wọ́ àwọn ti bí wọ́n bá dorí ẹ̀rù ọlọ́run má dorí tiwa rò naam waman arada an-najah ẹ̀ ń bá fẹ́ là kó ya tẹ̀lé ìlànà Ànábì sallallahu alayhi wa sallam.